Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá tuntun. Òní ọjọ́ 19 oṣù kẹjọ ọdún 2025. Àkòrí: ìlérí ẹ̀ka òdodo. Ìwé orin 3-5-1. Gba ayé mi, Olúwa. Ẹ̀kọ́ àkọ́sórí. Ṣáà wò ó, ọjọ́ ń bọ̀ lé Olúwa wí, tí èmi ò gbé ẹ̀ka òdodo sókè fún Dáfídì, yóò sì jẹ́ ọba, yóò sì ṣe rere, yóò sì ṣe ìdájọ́ àti òdodo ní ilẹ̀ náà. Ìwé Jeremáyà orí 23 ẹsẹ̀ 5. Bíbélì kíkà. Ìwé Jeremáyà orí 23 ẹsẹ̀ 1 dé 8. Ègbé ni fún àwọn olùṣọ́ àgùntàn tí ń mú agbo ẹran mi ṣìnà, tí ó sì ń tú wọn ká, ni Olúwa wí. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí sí olùṣọ́ àgùntàn wọn nì, tí ń sọ ènìyàn mi: ẹ̀yin tú agbo ẹran mi ká, ẹ lé wọn jùnù, ẹ̀yin kò sì bẹ̀ wọ́n wò. Ṣáà wò ó, èmi ò bẹ̀ yín wò nítorí búburú iṣẹ́ yín, ni Olúwa wí. Èmi yóò sì kó ìyókù agbo ẹran mi jọ láti inú gbogbo ilẹ̀ tí mo ti lé wọn sí. Èmi yóò sì mú wọn padà wá sínú pápá oko wọn. Wọn ó bí sí i, wọn ó sì rẹ̀ sí i. Èmi yóò gbé olùṣọ́ àgùntàn dìde fún wọn, tí yóò bọ́ wọn. Wọn kì yóò bẹ̀rù mọ́, tàbí wọn kì yóò sì dààmú. Bẹ́ẹ̀ ni ọ̀kan nínú wọn kì yóò sì sọnù, ni Olúwa wí. Ṣáà wò ó, ọjọ́ ń bọ̀, ni Olúwa wí, tí èmi ó gbé ẹ̀ka òdodo sókè fún Dáfídì, yóò sì jẹ́ ọba, yóò sì ṣe rere, yóò sì ṣe ìdájọ́ àti òdodo ní ilẹ̀ náà. Ní ọjọ́ rẹ̀ ni a ó gba Júdà là, Ísírẹ́lì yóò sì máa gbé ní àìléwu, àti èyí ni orúkọ tí a ó máa pè é: Olúwa òdodo wa. Nítorí náà, ṣáà wò ó, ọjọ́ ń bọ̀, ni Olúwa wí, tí wọn kì yóò tún wí pé, Olúwa ń bẹ, tí ó mú àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ Íjíbítì, ṣùgbọ́n pé Olúwa ń bẹ, tí ó mú irú ọmọ ilẹ̀ Ísírẹ́lì wá, tí ó sì tọ́ wọn láti ìlú àríwá wá, àti láti ìlú wọn nì, níbi tí mo ti lé wọn sí, wọn ó sì gbé inú ilẹ̀ wọn. Ẹ̀kọ́. Lẹ́yìn tí Ọlọ́run ti ṣèdájọ́ àwọn aṣáájú Ísírẹ́lì tí ó kùnà, ó fúnni ní ìrètí nípasẹ̀ ọba tí Ọlọ́run ṣèlérí tí yóò fi ọgbọ́n, ìdájọ́, òdodo àti òdodo darí, láì dàbí àwọn alákòóso onímọ̀tara ẹni nìkan àti aláìlera. Ọba yìí ní ìṣàkóso pípé tí ń ṣàpẹẹrẹ ìgbésí ayé tuntun àti ìrètí. Ìjọba rẹ̀ ṣe ìlérí ààbò, ìwòsàn àti ìmúpadàbọ̀. Ó mú àìléwu àti àlàáfíà ti ẹ̀mí wá. Àsọtẹ́lẹ̀ yìí ní ìmúṣẹ nínú Jésù Kristi, olùṣọ́ àgùntàn rere tó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún agbo rẹ̀, níbi tí àwọn aṣáájú búburú ti túká tàbí ti ṣe ìpalára fún àwọn ènìyàn. Kristi kójọ, ó wòsàn, ó sì ṣe amọ̀nà wọn ní òdodo. Ìdarí rẹ̀ ń fún wa ní ààbò lọ́wọ́lọ́wọ́ àti ọjọ́ iwájú, bí a bá lè gbẹ́kẹ̀lé ìtọ́jú rẹ̀ tí kìí kùnà. Ìjọba Kristi jẹ́ ti ìdájọ́ àti òdodo. Ìránnilétí pípé àwa Kìrìsìtẹ́nì gbọ́dọ̀ máa darí àwọn ẹlòmíràn, ká sì máa sìn ín pẹ̀lú ìfẹ́ àti ààbò tí Jésù fi hàn. Ẹ̀kọ́ àmúrelé. Ẹ jẹ́ kí gbogbo wa máa darí bí Kristi ṣe ń darí ìjọ, pẹ̀lú ìfẹ́ àti ìrẹ̀lẹ̀. Àdúrà. Olúwa, fún mi ní ọkàn láti darí pẹ̀lú ìfẹ́ àti ìrẹ̀lẹ̀. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.